Omisore ó ti dé lọ́kọ́jọ́ Agan Laye lẹ́tọ̀ àjùmọ̀ṣe wa ní ó ti dòde o Agan Laye àjùmọ̀ṣe wa ní Jumobi ti dé ó ti dòde o Agan Laye ó ti dòde àjùmọ̀ṣe wa ní Jumobi ti dé. 107.5 FM ó ti ń wáyé gbogbo Lagos ní láti wá o ẹ̀fìkàlẹ̀ sí gbọ́gbọ́n lágbo méjì ọ̀bọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ wẹ́gbẹ́ ìròyìn ẹ̀ máa tẹ́tí sí èmi pé kí wọ́n jọ kápẹ́ lọ́sọ̀ òjò Jumobi Omisore àwa ń dàgbò rẹ̀ máa lọ. ó ti dòde o Agan Laye àjùmọ̀ṣe wa ní Jumobi ti dé ó ti dòde o Agan Laye àjùmọ̀ṣe wa ní Jumobi ti dé. Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. Agan Laye àfọwọ́sowọ́ òmùtọ́. Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. Ilé ayé ò ṣe é dá lóò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé. Wọ́n ní àjẹgbẹ́mìí ti kàlùkàlù ti ilé tọ̀nà la fi ń jí ológì ní èkúkékú kan kì í rùn kó borí asín èràkérà kò ní rùn kó borí ìkàmọ̀dùn ọ̀tún láàtàkùtù òsì làbí amúndàmọ́ rẹ̀ sí àtẹ̀wé àtàgbà ní sápé ìjọ wòlíìlì gbogbo ayé pátápátá ń forí balẹ̀ fábẹ́ ìfárí o ipò ní borí omi kómi. Ǹjẹ́ mo nílé iṣẹ́ rédíò Lagos 107.5 FM tiwantiwa mi títì iwájú la wà á ò ní wà lẹ́yìn bẹ́ẹ̀ lè tó ní ètò Agan Laye mo ní kò sí ẹlẹ́gbẹ́ rẹ̀ lórí ètò torí wípé kí ni àwa gangan ni wọ́n ń pè ní ètò tá a mi tù. Jumobi Omisore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi tó Ojúmọ́ Rere tí mo wá sílé ayé mo tún ti dé sórí ètò lónìí mo ní kẹ́ ẹ mú kàlẹ́ owó ẹ mú tọmọ ẹ mú tọ àlàáfíà ti ṣe báálé ọ̀rọ̀ ẹ tún jẹ́ ká tún jọ gbé ìyẹ̀wò kájọ wò ilé ayé tá a wà yìí àgàn ni o kò ṣeé dá lò bẹ́ẹ̀ ni kò ṣeé dágbé Ọlọ́run dá wa fúnra wa ni. ẹni orí bá bá ṣe ó ló ń tajà ló ń jèrè ló ń lọ́wọ́ lọ́wọ́ ló mówó wálé wá sí ìwé ọmọ ní fowó ṣe orí. àwa dúpẹ́ pọ́lọ́ wọn bá o. Èmi ò sí ń bà lé rédíò Lagos lágídí ìgbé ní Ìkẹjà lèmi wà tí mo ti ń jayé orí mi lórí ètò níbi tọ́lọ́ ń dá mi mú níbi tí mo ti ń lókan tí mo ti fi ń kéjì tó sì ń dùn mọ́ mi lọ́wọ́ tọ́lọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ olórin mi Alhaji Wasiu Ayinde Masha K1 the ultimate òpó ọ̀kan Manuela. Ṣé ẹ rí nílé ayé tá a wà yìí lórí ẹ̀rọ àpilẹ̀kọ wa lónìí ìtọ́dọ̀wé ráńpẹ́ kan ni mo fẹ́ fi jẹ́ kó yé wa o. Ṣé ẹ ní àkókò kan ní ìgbà tí ogun ọ̀tẹ̀ tó pọ̀ nílẹ̀ Yorùbá àwọn aráalé bá òkú méjì ni wọ́n jọ ń duyè baálẹ̀ o ní ọdún 1879 Oyèdòkun àti Adégbòólú náà jọ ń duyè baálẹ̀ ní tó wá ṣẹlẹ̀ yìí ó wá pín ìlú sí méjì àwọn àgbààgbà ìlú wọ́n tẹ̀lé Adégbòólú bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́mọdé ìlú làwọn tẹ̀lé Oyèdòkun gbogbo wa sì ṣe mọ̀ wọ́n ní tágbàlagbà bá jókòó báyìí tó bá wọ̀ ọ̀kan ní tó bá rí bọ́mọdé bá gírígì ìrókò kò lè gùn lé wọ́n ṣàfowókan kéjì Adégbòólú gorí oyè nígbà tó wá gorí oyè tí wọ́n wá ń bí Adédòkun ó wá lọ fi ẹjọ́ sùn Ògúndípẹ̀ ìyẹn lé lórí àwọn jagunjagun tó tún wá jẹ́ pé lára àwọn ọ̀dọ́ ìlú náà ní tí wọ́n jọ wà papọ̀ nígbà tó wá fọ̀rọ̀ lọ tí wọ́n wá ṣetán láti lọ di ṣígun fún wọn ní ilé àwọn Adégbòólú tó fẹ́ lọ ṣígun fún wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ láyé àtijọ́ bẹ̀rẹ̀ a ní ẹ̀tọ́ àti ètò tí a máa ń tẹ̀lé
tó jẹ́ wípé òdìdó àti birthday bash kábíyèsí òwúrọ̀ làwà àti 65 continuity ó máa lóyin ládùn lọ́jọ́ sátidé August 19 2023 nínú gbọ̀ngàn ayẹyẹ ńlá Blue Roof LTV8 Agidingbi Ìkẹjà ọ̀gá ńlá Wasiu Alabi Pasuma Wonder ló máa gara tán bí olórin wa ó yá ká wá dansia àǹkárá wà fún gbogbogbò ẹ fẹ́ ra ti yín ẹ pé àrẹ̀mọ sórí 0803 526 1673 tàbí bọ́lá sórí 0808 882-9403 àti lucy sórí 0803 475 1118. kábíyèsí òwúrọ̀ làwà fans club 2-in-1 mega party ó ti máa láòdù jù. Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. Agan Laye ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò Agan Laye lórí rédíò Lagos náà láwà 107.5 FM tiwantiwa oníṣẹ́ yín ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní ètò Agan Laye ló ń lọ lọ́wọ́ ẹ má jẹ́ ká gbàgbé wípé kẹ́ ẹ máa kó gbogbo àwọn ìpolówó ọjà yín wá sórí ètò bẹ́ẹ̀ ṣe lẹ́yìn gbádùn wa káwa náà ká lè máa gbádùn ara wa àti wípé kí ètò kó bá lè máa lọ déédéé kó má kó ká lè máa gbádùn ara wa jù bẹ́ẹ̀ lọ ẹ bá gbé ìpolówó ọjà yín wá tẹ́yìn bá fẹ́ polówó ní ohunkóhun ní ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ pé olóòtú ètò Agan Laye sórí 07044247984 07044247984. Ìgbà tó tó gbá ló ń ṣe baálé agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálé odò ẹni mojú ògùn ló ń pa bìnírè tí a bá ń sọ̀rọ̀ alága dúró tàbí ìjókòó tó kọ́ṣẹ́mọṣẹ́ tó mojú ẹ̀ Jumobi Omisore lọ́lọ́run dé ládé ẹwà náà fún alága ìdúró alága ìjókòó ẹ pè Jumobi Omisore sórí 07044247984 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 07044247984 gbogbo ẹ̀yin ọmọ jayéjayé arìnrìnàjò tí ẹ bá ń fẹ́ ilé ìtura tó dára tó jọjú tó dùn wò pẹ̀lú ààbò tí ó péye ẹ má ṣe wàhálà jìnnà DM Service Apartment and Suite ní kí ẹ máa lọ ó wà ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ mọ́ Ọbáfẹ́mi Owódé ní Ogun State fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 091-637-44666 091-637-44666 mẹ́ta 091-6374-4666 DM Service Apartment and Suites ó wà ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ mọ́ Ọbáfẹ́mi Owódé Ogun State. bẹ́ẹ̀ ni òun lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ lọ ṣe pàtí ní gbogbo ọ̀nà Owódé òye wa ní orílẹ̀ yìí mọ́ ọ̀nà interchange láti Èkó ń bíbá ìta wà gbogbo drive ní ojú 15 to 20 minutes drive lọ́tà bá ti rí tráfíkì ẹ kàn sí wọn níbẹ̀ ààbò tó péye ó wà fún wọn. ọmọ ọba Yẹmí Akínrìnàdé Adéyẹmí Aláyélúwà first àwọn ni wọ́n wà níbẹ̀ ẹ lọ kàn sí wọn. wọ́n ní gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fúnra wa lórí ètò Agan Laye ẹ mọ̀ wípé ètò yìí ó wà fúnra wa láti máa gbéra wa lọ́wọ́ sókè ó wà fúnra wa láti máa jẹ́ kó yéra wa ká máa jẹ́ kó yé àwọn tó wà nílé wípé má rora ẹ̀pìn kò sí ní tó o lè ṣe tó o bá ti ní ìwọ̀nba tó o bá ti láfojúsùn tó o sì yọ̀lẹ̀ ó di dandan wà jánà lọ́jọ́ kan níbi tá a tún ti wá ń ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa àìnífẹ̀ẹ́ ara wa lórílẹ̀‐èdè yìí ó ti níbi tó ń bá wa dé inú mi wá dùn pé dàbí pé àwọn èèyàn náà tún ti wá ń rí i pé kí ni ìmọ̀ àti ti fẹ́ máa mẹ́ẹ̀ jù báyìí lọ òun ló wá tì mí gẹ́gẹ́ tí mo wá rí i ó dáa nígbà téèyàn lọ sí Èkó kò jókòó sínú ilé ó ń ṣiṣẹ́ káràkátà ló ń ṣe ó lọ rajà wọ́n ń bọ̀ láti Lagos Island wọ́n ń wo Òwòrò Ṣòkì lọ́ọ̀kan báyìí ni àwọn èèyàn ń pè wọ́n wípé ẹrù ti jábọ́ lórí mọ́tò tẹ̀ ẹ́ gbé sí tá a bá fẹ́ dá aṣáná fàṣáná a sì máa dá tiwọn fún wọn náà pé kán yé gbẹ́rù sórí mọ́tò wọn ní gbọ́ ṣùgbọ́n lè ti ṣẹlẹ̀ báyìí wọ́n ń pè wọ́n ó dẹ̀ wo mọ́tò ní kìí ṣòun ló ní mọ́tò wọn ẹrù ti jábọ́ nígbà tó fi máa gbọ́ ẹ ṣá mọ̀ pé lórí express márosẹ̀ kì í ṣe tọkàn máa rìn túẹ́túẹ́
kó tó ní wọ́n padà débẹ̀ ká tó ṣẹ́jú kó lójú tó là wọn ò mà rẹ́rù yẹn mọ̀ lórí third mainland bridge ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé nǹkan yìí ẹni yìí gbogbo wa la mọ̀ bí ayé ṣe rí kọ́lọ́ ń jẹ́ kó dẹ gbogbo wa lọ́rùn nínú ìta wa yìí ní tó ń ta ní tó ń ronú yìí ẹjọ́ nítorí ọlọ́run ẹni yìí tó fi ń jẹun ni nǹkan tó fi ń ṣọrọ̀ ajé tó fi ń yíwọ́ padà ni n tó dẹ̀ wà nínú àwọn ẹrù yìí àwọn jẹ́sí tọ́pù àwọn jẹ́sí àwọn bàtà aṣọ ọmọdé ni o aṣọ àgbàlagbà ni aago ọwọ́ jewelry níjẹta ni o ọjọ́ Monday 5 of June tá a wà yìí 2023 níjẹta ni ó ti ṣẹlẹ̀ nǹkan bí aago mẹ́fà rọ̀lẹ́ ó kọjá díẹ̀ ẹni wọ́n ń bọ̀ látẹ̀kọ́ ni wọ́n lọ rajà ẹjọ́ nítorí ọlọ́run tá a bá wọn gbà tó máa padà débẹ̀ wọn rí wọ́n dì sínú àpò ní oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ tẹ́ni lọ rajà lẹ́kọ̀ọ́ láti jẹta yẹn báyìí ẹ wò ẹni tó bá rí ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ nísìn tó bá jẹ orí àwọn ó máa á ṣàánú àbíamọ torí pé gbogbo ohun tó ní tó fi ń yíwọ́ padà tó fi ń tọ́ àwọn ọmọ náà nìyẹn ẹ ṣáà ti mọ ohun tó ń rẹ́ni jù ní Nàìjíríà sí yìí àwọn obìnrin wàhálà wa pọ̀ àwa nìkan ló dàbí pé wọ́n máa ń ṣe sí lọ́rùn táṣà máa ń ṣe lórí àwọn ọmọ wa gbogbo pátápátá la dẹ̀ máa jèrè ọmọ la máa jèrè iṣẹ́ ọwọ́ wa ẹnikẹ́ni tọ́lọ́run bá fi sílé tọ́lọ́run ṣàánú tó jẹ́ kó bá wa ṣe kòńgẹ́ ẹrù yìí àmọ́ wípé mọ bí tẹ́ fẹ́ gbé lọ ni ẹjọ́ nítorí ọlọ́run ẹ lè bá a gbé bọ̀ nínú ọgbà rédíò Lagos kẹ́ ẹ bèrè olóòtú ètò Agan Laye Jumobi Omisore kẹ́ ẹ gbé wá fún mi tàbí kẹ́ ẹ pé Mrs. Kafayat Ọmọkẹ́ sórí 0802 309 2311 0802 039 2311 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 0802 039 2311 ẹjọ́ nítorí ọlọ́run ẹni tó bá wa rí lórí third mainland bridge ló ti ṣẹlẹ̀ wọ́n ń wo ìyànà òwòrò lọ́ọ̀kan báyìí nígbà tó máa fi débẹ̀ ni wọ́n rí àwọn èèyàn tó ń pè wọ́n wípé ẹrù ti jábọ́ lórí mọ́tò tó ń gbé sí mọ́tò káà ló gbẹ́rù yẹn ẹrù yẹn jábọ́ lórí ẹ̀ wọ́n dẹ̀ fi máa padà débẹ̀ wọn ò rí mọ́ inú àpò ṣakaṣaka ni wọ́n dì sí àwọn ẹrù nǹkan tán lọ rà lẹ́kọ̀ọ́ jewelry aago ni o ṣé nìyàrin ní oríṣiríṣi jẹ́sí aṣọ àwọn ọmọ bàtà gbogbo ẹ̀ ló kúnnú ẹ̀ ẹjọ́ nítorí ọlọ́ nírọ̀lẹ́ ìjẹta ló ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wọn rí ẹ pè wọ́n sórí aago 0802 039 2311 tàbí kẹ́ ẹ gbé wá sínú ọgbà rédíò Lagos sórí ètò ẹbẹ̀rẹ̀ olóòtú ètò Agan Laye. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn táwọn lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. real pop lollipop gbogbo ẹ̀yin tèmi ẹ ṣáà ti mọ̀ tí ẹ bá ti gbọ́ lógo yẹn ẹ máa ti mọ̀ wípé àbàlà real pop láwà tí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tó ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ sweet real pop wọ́n wà ní oríṣi mẹ́rin flavour mẹ́rin ló wà mọ́ ẹ máa ń sọ fún wa ìpele mẹ́rin yìí àní strawberry
a ní mango a ní passion àti white apple mẹ́rẹ̀ẹ̀rin ló dùn dáadáa tádùn wọn ò jọra wọn ṣùgbọ́n tí wọn ò tún wá lẹ́lẹ́gbẹ́ gbogbo ẹ̀ ní tó bá ti fẹ́ mi ní tó bá ti jẹ́ favourite títí ẹ ó lè má jẹ́ favourite èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi like mango Oreo pop bí ọlọ́wọ́ bọ́tìnì mi ṣe wà yìí Dámilọ́lá òun tiẹ̀ passion ló fẹ́ bó ṣe wà káàkiri náà nìyẹn bí wọ́n máa ń jẹ́ kó yẹ wá wípé ó dára fọmọ kékeré ó dára fàgbàlagbà lórí lógo yẹn gangan náà ni mo ní lílá ni ẹ máa lá gbogbo ẹ̀ lálàáfíà gbogbo mo ti máa ń sọ fún wa ẹ wò tá a bá dinú pọ̀ kúkúkú tẹ́ yóò bá sọ̀rọ̀ ó máa ń jẹ́ kẹ́nu gbá ni you don't get it ṣé ó máa láwọn scent kan tó máa ó ti yé yín tẹ́ kí tó máa ń sọ̀rọ̀ akọ fẹ́ wọ fine boy tó wá rọmọ tó dùn tí wọn náà fẹ́ gbé súnmọ́ tó ẹ ló sì sá kí ló ṣẹlẹ̀ wọ́n ṣí sọ́kàwé ìsẹ́nu yín ni ẹ má máa dẹnu pọ̀ kúkúkú sí tìrí ó pọ̀ kú wà ń bẹ́ yẹ fi sí ó ti yé yín lórí ọwọ́ yẹn ìwọ rò pé kì í ṣe ọmọdé nìkan bóyá gan ló mọ̀ bí sí tìrí ó pọ̀ kú ṣe rí ìwọ tó bá ti dá mọ̀ ó tóbi dáadáa ó nígi tó ṣe é gbá mú kò sẹ́ni tí kò lè la ẹ máa fi freshen up tó bá tún wá la tán ó tún wá ní gum nínú sórí tó bá máa ń jẹ gum dédé ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ní ìmọ̀ ìṣègùn wọn ló máa jẹ́ kí gbogbo ojú kò ní máa jẹ́ kójú yín kó máa wrinkle ó máa jẹ́ kójú yín kó máa ó ti yẹ ẹ ti já sí gbogbo àwọn junior tí wọn kì í fẹ́ ṣe ètò ti dá ọ̀rá mọ́ mi gbàǹjú yọ̀ ohun òkè àmọ́ ẹ má bàa sọ ẹjọ yẹ pé ó bá ti ṣe wọ̀ kí ẹ bó ṣe wà yìí ó nígbà fíìtì rí pọ̀ ó máa kọ̀pẹ́rẹ́tì mi ẹ rà sínú ilé mo ti sọ fún yín tẹ bá ti lọ sọ́jà tẹ ti lọ ra gbogbo àwọn jẹkújẹ táwọn ọmọ wa máa ń jẹ yẹn ẹ̀yin ẹ máa fi fíìtì rí pọ̀ ẹ máa fi sáàrin mò ń bọ̀ ẹ̀ tó jẹ́ ìdókè lọ́hùn ká gbọ́ nípa rí pọ̀ bó ṣe ń lọ. ọmọdé la àgbàlá everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry Rio pop lèmi fẹ́ èmi náà máa gba mango Rio pop sí rárá o ẹyọ kan ló máa gbà. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio pop mango Rio pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílá ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ní kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamutu street Ilasamaja Lagos. Rio pop lollipop mo ní bá a ṣe ń bá ara wa sọ lọ lórí abala Rio pop tá a wà yìí ilé-iṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn ni wọ́n ń ṣe àwọn náà ni wọ́n tún ń ṣe omi Royal Park water omi Royal Park water ìpele mẹ́ta ló wà wọ́n ní 50cl wọ́n ní 30cl bẹ́ẹ̀ ni wọ́n ní 70cl ṣe é fẹ́ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ dáná ó sọ́nà tẹ́wọ̀n wò pé omi wò lẹ fẹ́ mu ẹ lọ kàn sí wọn ilé-iṣẹ́ wọn olú-ilé-iṣẹ́ wọn wà ní nọ́mbà 15 Salamutu street ní Ilasamaja lẹ́kọ̀ọ́ ṣe é ti gbọ́ Rio pop lollipop ẹ má. ilé ayé yìí kò ṣe dágbé Agan Laye ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. ìfẹ́ tẹ̀rí yẹn lálákọjá òfin òwe ìfẹ́ tẹ̀rí yẹn lálákọjá òfin òwe ẹni tá ò bá fẹ́ òun nílé ẹ̀hún dì ẹni tá ò bá fẹ́ òun nílé ẹ̀hún dì rẹpẹtẹ tá bá ń fẹ́ra wa ó yẹ ká mi fẹ́ràn sára wa. ìfẹ́ la kọjá òbí sànmọ́rí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ìfẹ́ la kọjá òbí sànmọ́rí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ o. so gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ́mú yín tẹ́ bá fẹ́ ẹ lọ kàn sí wọn èyí tẹ́ bá fẹ́ jẹ́ alágbàtà àwọn wọn alágbàtà káàkiri orílẹ̀-èdè yìí ẹ kàn sí wọn ní nọ́mbà
15 Salamatu Street ní Ìlasàmájà lẹ́kọ̀ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ fi ṣe nǹkan yín grandma ẹ̀rà sílé kẹ̀jẹ́ pé ẹ̀rà sweet Oreo pop sílé kẹ̀jẹ́ káwọn ọmọ ọmọ yín kí wọ́n máa gbádùn ẹ̀ bẹ́ẹ̀ náà ni kẹ́ bá wọn dòwò pọ̀ ẹ̀yin náà lè di alágbàtà wọn bóyá omi lẹ́yìn fẹ́ máa ta ní bóyá kíní gbogbo ẹ̀yin tẹ̀ ń ta ọjà káàkiri ní gbogbo ibi tí wọ́n ti ń tajà ẹ lọ síbẹ̀ kò sójà àbí tẹ̀ dé tẹ̀ ò sì ní bá sweet Oreo pop. Mo ní lórí ètò Àgànláyé náà láṣẹ wa àti ìlọ lórí ètò Àgànláyé lọ́sàn-án yìí mo ní kí n tiẹ̀ wá béèrè lọ́wọ́ àwọn ẹ̀yin tiwa gbogbo ẹ̀yin Àgànláyé fans club gbogbo ẹ̀yin tèmi ọ̀rẹ́ Jumobi Omisore ẹ ti ń ta sí mi ẹ ló tó jọ mẹ́ta ẹni mi ò kí ń gbé pè wá mi ò kí ń jẹ́ kẹ́ ẹ dá sétò mi ò kí ń jẹ́ kẹ́ ẹ ṣe kinní kan ó yá mo fẹ́ gbéyàn méjì láàyè ó yẹ ẹ wọlé ẹ bá mi sọ̀rọ̀ lẹ́nu ẹ pè mí sórí 070 070 544 07056461075 07056461075 ẹ bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀. Hello tẹ́ ẹ bá ti wọlé ẹ máa yí rédíò yín sílẹ̀ kó má bàa máa nira wọn lára 070. Hello ẹ káàsán o ó ń lóore bẹ́tẹ̀ yẹn ní wọn àfún yín láàyè mo tún fún yín láàyè mo tún gbé yí rédíò yín ẹ̀ tún yí sókè ẹ̀ tún jẹ́ kí ni ẹ wo ẹ jẹ́ kí n kí àwọn ọlọ́jọ́ òbí kí n wá máa lọ mo ní kí n kí gbogbo àwọn ti tèmi pátápátá àwọn tó ń ṣe ọjọ́ òbí lónìí. Happy birthday to you Bàámi Abdulateef Ọlánrewájú Sadiq aláṣẹ Super Health Connection. Mo ní pé ìgbà ọdún kan ni ẹ pẹ́ bí mo pẹ́ ti ń pẹ́ láyé bó wá ṣe wá òkè pẹ́ láyé tó ẹ ò ní fàìsàn ló gbà omi ara yín iṣan ara yín ẹ̀jẹ̀ ara yín kò ní dojú ìjà kọ yín lágbára Ọlọ́run. Long life and prosperity. Happy birthday to you Alhaji Lateef Sadiq Ọlánrewájú. Bẹ́ẹ̀ ni kí n máa kí ọ̀rẹ́ mi dáadáa Olúwabùkọ́lá Mojísọ́lá Àbẹ̀ní Ògúnadé Bukky Success aya Àyìnlá nìyẹn àwọn ti Amẹ́ríkà my Yankee connect. Happy birthday to you Àbẹ̀ní Adé wàṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú owó nínú ọlá nínú àkútì ṣe baálé ọ̀rọ̀ ìgbọ̀dún ọdún kan ní o kò ní ju báyìí lọ lórí ètò wa ètò yín Àgànláyé lọ́sẹ̀ tó ní ẹ má gbàgbé láti gbé gbogbo òpolówó yín wá sórí ètò Àgànláyé tí ẹ bá fẹ́ gbé polówó wá ẹ pè mí sórí 07044247984 07044247984 tàbí kí ẹ bá sọ̀rọ̀ lórí Instagram àbí WhatsApp. Instagram handle mi ní official Jumobi Omisore orí Facebook Jumobi Omisore. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì mi Dámilọ́lá Adébáyọ̀ bẹ́ẹ̀ ni kí n dúpẹ́ lọ́wọ́ ara mi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí mo rọ́wọ́ yín lórí Facebook lórí gbogbo ẹ̀ má wọrí mo máa dá yín lóhùn láìpẹ́ ìyókù tún yìí lọ́jọ́ mẹ́jọ ká tó máa pàdé lórí àkọsí ètò Àgànláyé tó dàbọ̀.